ní $500 per month náà ní kó wá san sí tó rí san ìwọ tó tiẹ̀ lè gbóbìnrin gbé rí obìnrin kankan bá gbé, and you have the guts to come online to talk about someone that lived with her husband, and because it didn't work out between them, they both went their separate ways, but they are still friends. They do talk to each other. They are still co-parenting. But ọmọ ẹyọ kan tó bí 50 baby mama ẹbí fún ọmọ ẹyọ kan tó bí láyé lọ́run ó tún ní kan bá ẹ pa. Mo ní láti ẹjọ́ nítorí Ọlọ́run, I'm begging all of you, anybody that knows this lady should connect me with her. She has to take it up with you because there are evidence in what from. She has to take it up with you because you are meant for the gallows. You can't hang any. Anybody that thinks of killing anybody, you can't hang any. To bad le fe pa omo eyo kan ṣoṣo, so you can kill anybody. Oni mo tún sọ yìí. Response to that and leave that lady alone. Tọ́kọ bá kọ̀yàn, ọkọ nìyàn máa fẹ́. Ṣó ti gbọ́? Tọ́kọ bá kọ̀yàn, ẹni tó bá ti divorce. Glory be to God in the highest. Mo sì máa play video kan sí fún wa. Mo sì máa play video kan, but kí n tó play video yẹn sí fún wa. Rotimi Daniels. Níbo làwọn pastor tó ń jáde tí wọ́n sọ pé àwọn I don't like to call you people fake pastors. Níbo lẹ́yìn wòlíì yẹn wà, bàbá tó nù pẹ̀rẹ̀ ní Benjamin tó lọ́nà ló pe Rotimi láti wá máa ṣe ohun tó ń ṣe yìí. Níbo lẹ́ bàbá yìí, ẹ ti gbogbo àṣírí ó sì pọ̀ o, wọ́n bẹ́ta lè mú alámú ayò, wọ́n ní Rotimi dalẹ̀, wọ́n àlẹ́ ìjì ẹ̀, mú Samuel àlẹ́ ìjì ẹ̀ pé ó ní kí ó pa ọmọ kan ṣoṣo tó bí tí bí bébí màmá ìyàwó kí náà pèrè àwọn tó bí fún un. Téèyàn bá lè ronú kan pé kan pamọ́ tó bí nínú ọ̀rọ̀ tí ó wà tí obìnrin mú Samuel tí màmá yìí ń ṣàlàyé, wọ́n ń ṣàlàyé bí wọ́n ti ṣe mítì pẹ̀lú màmá tó bí Rotimi Daniel àtàwọn fàájà members. Wọ́n dẹ̀ ni wọ́n kọ́ rìkọ́dù mítì yẹn, now wọ́n ti rìkọ́dù mítì, evidence ti wà pé Rotimi Daniel ní kí wọ́n pọ̀ ọmọ tán bí tó ń bí because of what? Because of $500 tó fẹ́ máa fún ọmọ as child benefit. Kò tọ́ ẹni tí wọ́n bá sọ pé ó kó máa fún ọmọ ní child benefit lókè òkun, nǹkan tó ń sọ ní pé kò tọ́jú ọmọ, ó bímọ lẹ̀ kò tọ́jú ọmọ. So Rotimi Daniel bímọ kò tọ́jú ọmọ, ó dẹ̀ wá ní audacity àti máa pe àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wípé wọn ò tọ́jú ọmọ wọn. Ó ní audacity àti máa pariwo ìránṣẹ́ Ọlọ́run wípé ìyàwó àtọmọ ẹ̀ bó ló gbé sí. Ó ní audacity àti máa kéré àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìgbà tí Bíbélì máa pé o. Ó ní ìwọ tí o fẹ́ wo ètí igi lójú ènìyàn, ó ní kọ́kọ́ lọ yọ ẹ̀ka igi ojú ẹ̀ náà. So this is who you are. Ó sọ pé Èdùmàrè ló rán ẹ. In the first place, kì í ṣe Èdùmàrè ló rán ẹ Rotimi Daniel. Kí n kú sọ pé Èdùmàrè ló rán ẹ, because Èdùmàrè ló rán ẹ kì í ṣe Ọlọ́run. Ọlọ́run àti Èdùmàrè wọn kì í ṣe kankan náà. Ẹsẹ̀ Ẹ̀fà ni Olódùmarè wà, ni Olódùmarè wà, ẹsẹ̀ Ẹ̀fà ni Elédùmarè wà. Ọlọ́run wà lọ́tọ̀, Jehovah Jireh ni Ọlọ́run, Jehovah wà, El Shaddai ẹni mímọ́ Ísírẹ́lì ni Ọlọ́run. Ẹ̀wọ̀n ló dẹ̀ wà lójú iṣẹ́ rẹ̀ lọ́wọ́ báyìí, tó dẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe wù. Ṣùgbọ́n Olódùmarè tí ó ní ọ̀rọ̀ ẹ̀ ìdínú dímọ́nì tó ti wá ló ti wá. So I won't dispute that. Ṣùgbọ́n òtítọ́ bẹ ni pé àwọn pásítọ̀ gan mo ṣe torí bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ yìí, ẹ̀yin pásítọ̀ dà, ẹ̀yin pásítọ̀ tẹ torí ọ̀rọ̀ fàájà, tẹ torí ọ̀rọ̀ Rotimi tẹ close down church, níbo lẹ fẹ́ fojú sí? Tẹni Ọlọ́run alààyè tó pè yín kò exist mọ́, fàájà ló exist, Rotimi Daniel ló exist. Torí pé àwọn kan ti ń fi orúkọ Olúwa bà nǹkan jẹ́, tí wọ́n á rọ̀pọ̀ Ọlọ́run exist mọ́ ni. Ọlọ́run exist. Níbo ni ẹ̀yin pásítọ̀ yẹn wà? Bàbá kan wà tó ń pè ní Benjamin. Kò sí nǹkan tí ó sọtán lórí social media yìí wípé Rotimi Daniel Ọlọ́run ló pé àwọn ń gbàdúrà fún Rotimi Daniel. Òun ni wọ́n sọ sí pé ó fi humanity gba ṣé pátá ló fi gbà àti bra lọ́wọ́ àwọn obìnrin, ó fi humanity gba bra lọ́wọ́ wọn, fi humanity gba pátá, ó fi humanity bá wọn ní ìbálòpọ̀, ó ń ṣàgbèrè pẹ̀lú, ó ń bá wọn sùn. Allegation tí wọ́n fún nìyẹn. This is an alleged statement tí wọ́n fún from those people that know him. Níbo lẹ́yìn pásọ̀ ìwà wà? Níbo lẹ gbójú sí?
gbogbo ẹ̀yin tẹ́ ní ìlara ìránṣẹ́ Ọlọ́run tó kù tẹ́ ń bọ́ sórí social media Ọlọ́run ló pe Rotimi Daniel Ọlọ́run ló pe Ọlọ́run ló dẹ̀ wá pè báyìí tẹ́ ń gbàdúrà fún wọn ní ṣe kíní kan tẹ́ ń pray fún Rotimi Daniel ẹ̀ ráyé yín lóde báyìí ẹ ti rí òtítọ́ bíbélì pé o nítorí pé òdodo a máa gbé orílẹ̀-èdè lékè òtítọ́ kì í pẹ́ múyàn òtítọ́ kì í sáré kó tó múyàn bí irọ́ bá dẹ̀ ń lọ lógún ọdún ọjọ́ kan ni òtítọ́ máa bá níbo lẹ fojú sí ẹ̀yin wòlíì tí màmá kan àgbà kan tó bọ́ sórí social media Ọlọ́run sọ fún mi wípé òun lòún rán Rotimi Daniel láti máa tú àṣírí àwọn ìránṣẹ́ Ọlọ́run mi ì sọ fún ẹ pé àwọn nǹkan táwọn ìránṣẹ́ Ọlọ́run kan ṣe dá o mi ì sọ pé ohun tí wọ́n ṣe dá o ṣùgbọ́n Rotimi Daniel wà àtáàkì àwọn ìránṣẹ́ Ọlọ́run nìkan òun àtáàkì Kristi body of Christ ẹ̀yin rò pé gbàgbọ́ òun ló àtáàkì where are you pastors now come out and talk tẹ́ǹtì Rotimi Daniel lẹ́yìn tẹ́ǹ gbé òṣùbà fún tá òṣùbà kárí Rotimi Daniel where are you now where are thou come out and talk. wọ́n ní ojú yín ti bó Mo Samuel sọ pé ojú yín ti bó oṣooṣù Rotimi Daniel nìkan ló bó ojú ẹ̀yin pastors náà bó ẹ̀yin tẹ́ǹtì Rotimi Daniel lẹ́yìn. ó ṣe ní láàánú pé àwọn kan sì wà níbẹ̀ tí wọ́n pera wọn ní fàájà tí wọ́n sì wà nínú tí wọ́n sì wà ń bẹ̀ yẹn àwọn tí Mo Samuel ń sìn Mo Samuel ti rí òdodo ọ̀rọ̀ Làgbáyé já ti rí òdodo ọ̀rọ̀ Bishop Andrew wọ́n ti jà wọ́n ti rí òdodo ọ̀rọ̀ Jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tí ó bá gbà bó ti wù kí ó rí bó tilẹ̀ kú yóò yè bí àwọn kan bá tilẹ̀ sọ wípé Jésù exist èmi lè fi ọwọ́ gbáyà fún ẹni tó o bá rí lórí sọ pé kò exist àwa ti bá pàdé dáadáa àdèmọ̀ wípé wà láàyè until you go back to Christ. Màá fi àsìkò yìí rọ Rotimi Daniel you can still go back to Christ. Obìnrin ṣe èpè kan fún ẹ kì í ṣe obìnrin nìkan àwọn èèyàn ṣe èpè fún ẹ Rotimi Daniel listen to me. Bàtí ẹ máa sọ̀rọ̀ wọ Rotimi Daniel later kì í sọ̀rọ̀ èmi àwọn ìránṣẹ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ lórí where are you ẹ jáde wá sọ̀rọ̀ ẹ̀yin alábòsí ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin ènìyàn ìka ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin tí ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ wípé ìlara ẹ̀mí ìlara ò jẹ́ kẹ́ gbọ́n ò jẹ́ kẹ́ mọ̀ tẹ́ ẹ jẹ́ adé pásọ̀ tó nù ti church òun ti close down tó òun kò sí Jésù mọ́ òun follow Jésù mọ́ náà Rotimi Daniel ó gbọ́n sìn Làgbáyé já nínú fídíò ẹ̀ máa play fídíò yẹn fún wa maybe in the next video Làgbáyé já sọ wípé Rotimi Daniel ní wòlíì tó ń pray fún Rotimi Daniel ní wòlíì tó ń recommend fún yàn tó bá fẹ́ pray pé lọ sọ́dọ̀ prophet báyìí so Rotimi Daniel ń tàn yín ẹ̀yin náà dẹ̀ ń tàn wọ́n ń tàn yín náà ń tan candle ẹlẹ́tàn di méjì ó ń tàn yín náà ń tan candle Rotimi Daniel ó sì ní wòlíì tó ń pray fún underground ó dẹ̀ ń kó orí ẹ̀yìn èèyàn yìí ó ń fi yín pa owó ó ń fi yín pull crowd ó ń fi yín pa owó lórí social media àlẹ́ ẹ̀ẹ́dẹ̀gbọ́n náà síbẹ̀ àwọn tí wọn gbọ́n tó rí wọn náà sókodò wọn náà wọ́n gbé bíbélì dànù wọ́n gbé chọ́ọ̀chì dẹ̀ dànù wọ́n sọ pé kò sọ Ọlọ́run mọ́ ó dijọ́ ìdájọ́ kó tó mọ̀ kọ́ lọ́run pa ó di ọjọ́ ìdájọ́ ní ìgbà tí Kristi àdúró tí yóò máa ṣe ìdájọ́ gbogbo ayé ó di ọjọ́ náà gbàlọ́ wa tó mọ̀ pé nítòótọ́ Jésù wà láàyè he exists Jésù mi alágbára ni ó sì wà láàyè síbẹ̀ kò sí anybody tó lè gbà kankan lọ́wọ́ ẹ̀ torí pé gbogbo agbára lọ́run àti láyé àti fífún Jésù wọ́n tó bá sì gbàgbọ́ wípé Jésù wà láàyè bá mi share fídíò kó kan àwọn Rotimi Daniel gan lára jẹ́ kó kan àwọn pásítọ̀ yìí náà lára wípé ẹwà àyín pásítọ̀ tẹ́ ẹ sọ pé Ọlọ́run ló pe Rotimi Daniel àṣírí ti tú Ọlọ́run ló pe wọ́n ti ń ròyìn bó ti ṣe ń ṣe èpè tí ń jà o Ọlọ́run jẹ́ kí ó rí èpè orí ẹ̀wẹ̀ tó láwọn tó gbé ṣépè pọ̀ èpè tó ń fúnra rẹ̀ ṣe fúnra ẹ̀ ń jà yóò dára fún wa o God bless you see you tomorrow.